sára àwọn ló tún pè. Má tó débi iṣẹ́. Ọ̀gá ẹ̀ tún ti sẹ́ni. Vai gbé omi bọ̀ yẹn. Gbélé. Àbúrò ìmọ̀ ọkọ lọ. So ẹ ti máa lọ. Yàrá. Hello? Hello, dear. Yes. Kí ló ń ṣẹlẹ̀? I'm fine. Mo ti pè ẹ́ tẹ́lẹ̀, o gbé. Ìgbà mo ti lọ sí bedroom. Phone dẹ̀ wà ní still room. Wo, hotel tá máa ń lò tẹ́lẹ̀ yẹn ó ti wà filled up o. Mo ti arrange for another one ṣá. Kí ló porúkọ tẹ́lẹ̀? Mo ti text ẹ tẹ́lẹ̀. Mi ò rí o. Wọ́n lè jẹ́ network problem náà. Kò jìnnà sí ti bí tá ń lò tẹ́lẹ̀ yẹn náà. BNL Hotel. BNL. BNL. Okay. 406. Exactly. Màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́. Okay, Mama, expect it. Má pẹ́ o. Ciao, ciao. All right. Nothing. Your body. Come here. Complimentary lunch. Okay. Máa ṣe ló tẹ̀lé my time. Lunch. Cotton feel unique here. I see. A minute, please. Chairman rẹ̀ àbí? Dá mi lóhùn. Chairman tó ń sọ ní àbí? Ọkọ mi, ẹjọ́ èmi náà kọ ọjà tí ó yá ni, èmi náà ṣáà ní jẹ gbèsè kí n má fẹ́ sanwó wọn. Kí lọ̀rọ̀ rádaràda òṣì tó ń sọ lẹ́nu? Kí lòṣì tó ń jábọ́ lẹ́nu ẹ̀? Èmi ìṣáà ní gbẹ́gbẹ́jà kí n má dáwó padà. Kí nìyẹn ní í ṣe pẹ̀lú owó tèmi lọ gbà mbàkì tó fẹ́ fi ba ayé mi jẹ́? Gbogbo ọjà tó ra sí ṣọ́ọ̀bù
ṣó ti yẹ ń sìn tí ò bá tà lọ́kọ́ gbogbo ẹ̀ kó lù ń gbàǹjo àǹfààní wà fún ẹ láti gbà míì má fi lè dínà nǹkan míì àìmọye nǹkan tí mo fẹ́ fowó ṣe tí mi ò lè rí gbà kí ló ń bá mi sọ. kó ní sùúrù fún wa a máa sanwó wọn ọmọ ṣáà ní jẹ gbèsè ká má kájú ẹ. Wùnmí èmi ló ń pòwe níwájú ẹ ọmọ ò ní jẹ gbèsè. dẹ̀ mọ̀ mí dáadáa o dẹ̀ mọ̀ mí gan o mi ò ní fẹ́ wùwà mi yẹn fún ẹ mo wá fún ẹ ní ìní sí alẹ́ ọ̀túnla tí mi ò bá rí owó yẹn Wùnmí tí mi ò bá rówó yẹn wàá mọ̀ mí lára ọ̀tọ̀ o gbọ́ wàá mọ̀ mí ju bó ṣe ń rí mi tẹ́lẹ̀ lọ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ. ṣé mo wá fẹ́ lọ jalè nítorí mo jẹ gbèsè ni mi ò lè rówó kọ̀ọ̀kan sọ lóṣù yìí ká má ti wá sọ pé lọ́sẹ̀ yìí. ṣé wò fẹ́ ṣe èmi ló bá èmi dílé sórí ẹ̀ yìí sá kí ni mo sọ fún ẹ kí ló wá kí ni tiẹ̀ get out orí ẹ̀ wọ́ mo ti sọ fún ẹ pa sórí ẹ̀ lẹ́ tó orí ẹ̀ òní agbá fún ẹ àwa ni wọ́n pariwo mọ́ àdì ayé ẹ ò dẹ̀ ní dá mo lè ní kí àràmọ̀kà kó fọ́ ojú ẹ méjèèjì àbí kí n fi ìbọwọ́ mi kí n fi yọ ojú ẹ méjèèjì rárá ẹjọ́ ó yá náà ọ̀gbẹ́ni owó tó gbé wọlé ibo ló gbé sí. mi gbówó wọlé. Ta! You dey lie abi? I no lie. I go bust your head now. You dey mad? No, sorry. arákùnrin má fẹ̀mí ara ìṣòfò. Ó yá dìde. Get up bí mo yẹ sọ yẹn. Mú mi nìṣó níbi tí owó yẹn wà. Mo ní kò nìṣó bẹ̀. Máa fi ìbọn tú orí ẹ̀ dànù. Ní ìṣọ́bí tó owó yẹn wà. Orí ìjọ lójú kòkó. Ìwọ́n ti gbàgbé wípé olówó lólówó. Ẹlẹ́rù ló lẹ́rù. Ẹ̀tọ́ tiwa òun làwa wá gbà lọ́wọ́ ẹ̀yin. Ìyàwó èmi ò bá wọ ní nǹkan kan pọ̀ ṣùgbọ́n ó yá gbórí sókè kó wojú mi wọ́n ní kó wojú mi. Ta ló lù ẹ́ báyìí? bẹ́ẹ̀ Baba. àparò ẹ̀ẹ́dẹ́ ló ní mo ti sọ fún yín wípé kẹ́yẹ́ lu obìnrin mọ́ obìnrin ló bí wà àwọn lọ́wọ́ wà dàgbà ẹ̀yin lóbìnrin ẹ gbọ́dọ̀ máa gbé obìnrin gẹ́gẹ́ ní. bàbá kò sí anybody tó nà ọ́nù wa náà àwa la lù ẹ́. ń gbọ́ ta ló lù ẹ́ mo ní ta ló lù ẹ́. àwọn kan ló nà mí. má nà wọ́n èmi kọ́ ló fẹ́ lọ́wọ́ sí ẹjọ́ ní olú bí ìwọ ọkọ̀rí ọkọ ìyàwó ìwọ sọ ìyàwó ẹ̀ di punching bag sínú ilé àbí bẹ́ẹ̀ kọ́ mi lórí mi ó parọ́ mọ́ mi ní. now wàá wá ṣó agbára ẹ̀yẹn fún mi. ìjọ tó rọ ẹ̀yin boys bàbá ẹ bá mi kọ́ lọ́gbọ́n. Kiki app, making movie streaming social.